gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbọ́ ohun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Friday October 17 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí kó jẹ́ ìwúlò àti àǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sin, ẹ ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, lọ́jọ́ tòní ẹ máa rí ìdùnnú, ẹ máa rí ayọ̀, ẹ sì máa rí ìfọ̀kànbalẹ̀ púpọ̀. Láti bí ijọ́ mẹ́ta ló dàbí ìgbà pé tension ti gbalẹ̀ lọ́kàn yín, ṣùgbọ́n gbogbo ẹ̀ pátápátá ló máa kúrò lọ́kàn yín, tọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ tòní. Á sì wù yín lọ́pọ̀ bí ìgbà pé kẹ́ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn olólùfẹ́ yín, àwọn mọ̀lẹ́bí, àwọn tó fẹ́ yín dénú. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ kọbi ara sí àwọn tó ṣe yín pé wọ́n ti ń fẹ́ láti rí yín, láti bá yín sọ̀rọ̀ dáadáa tẹ́lẹ̀ bí mọ̀lẹ́bí. Lénìí kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn, káyọ̀ yín kún. Lénìí kò dára kẹ́ tàṣejù bóhunkóhun. Ẹ rí dájú pé wà positive, kẹ́ sì fi ọgbọ́n àti òye tọ́lọ́run fún yín kẹ́ fi ṣe ohunkóhun lénìí. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ lọ́jọ́ tòní máa jẹ́. Ẹ máa ṣàṣeyọrí lórí gbogbo ohunkóhun tí ẹ bá ń ṣe pátá lọ́jọ́ tòní tẹ́ bá dáwọ́lé. Bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ sísọ yín náà jẹ́ èyí tó ṣe é pààrọ̀ ìgbésí ayé yín àti iṣẹ́ yín lọ́wọ́ lénìí pẹ̀lú. Lọ́jọ́ tòní gbogbo ṣẹ́gíṣẹ́ tí ẹ bá ń ṣe pátá kí ẹ máa retí èrè ń jẹ lórí rẹ̀ o. Bákan náà sì rèé, ó dára kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dáa, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín. Ẹ fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí pẹ̀lú. Deep blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 8 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní á ṣe yín bí ìgbà pé kí ẹ ṣàlàyé ara yín, kí ẹ express feelings yín, kí ẹ ṣàlàyé iṣẹ́ yín fáwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní. Ó sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀ látàrí pé ẹnu yín báyìí òun náà lẹ́ẹ̀ fi fa rere lọ́jọ́ tòní. Lénìí ó ṣeé ṣe kí ènìyàn kan tó súnmọ́ yín kí wọ́n rí àwọn nǹkan kan jẹ láṣeyọrí, wọ́n lè achieve àwọn nǹkan kan tásìbí kí ẹ fẹ́ gbóríyìn fún wọn. Ẹ dúró tirúfẹ́ ẹni yìí, bẹ́ẹ̀ sì ni kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ gbájúmọ́ṣẹ́ tí yín náà kẹ́ lè rore gbámú lénìí. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ ní ìrẹ̀lẹ̀, kẹ́ sì báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 8 kọjá 20 ìṣẹ́jú ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kọ́kàn yín pòrúurú bákan díẹ̀, tàbí kó dàbí ìgbà pé máa wà disappointed bákan. Lénìí kẹ́ rí dájú pé ẹ jẹ́ kára yín yá gágá láti rí dájú pé gbogbo nǹkan tó dàbí issue tó fẹ́ wáyé lọ́jọ́ tòní ẹ fi ìgboyà mójútó pátápátá. Lénìí kẹ́ rí dájú pé ẹ control ara yín, ẹ control feeling yín, ẹ control bí ẹ ṣe ń bínú sí, kí ẹ má bínú àbíjù, kẹ́ sì kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín, kẹ́ má sọ̀rọ̀ tó máa ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ní láti kíyèsára, kí ẹ ṣọ́ bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí, ẹ mú sùúrù lò tí ẹ bá ń sọ̀rọ̀ tàbí tí ẹ bá ń ṣàlàyé nǹkan fún èèyàn. Lénìí kò dára kí ẹ fi ẹnu kí ẹ fi fa ìṣòro sínú ìgbésí ayé ara yín, kẹ́ kíyèsára. Ẹ wá múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ sì má ṣe jẹ́ kí ìmọ̀lára yín kó lágbára jù yín lọ lénìí. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín, tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní sùúrù púpọ̀ máa wà fún yín o, kódà ara yín máa yá gágá, tẹ̀sí máa ní ìrètí pé Ọlọ́run ti ṣe. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ túbọ̀ ń gbájúmọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ fún dáadáa ìgbésí ayé yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ bẹ̀ sí ronú jinlẹ̀ nípa ohun tí ẹ̀ ń fẹ́ fọ́jọ́ iwájú, kẹ́ bẹ̀ sí ṣiṣẹ́ lé wọn lórí. Gbogbo ọ̀rọ̀ tó bá jọmọ́ sí relationship yín pátá, gbogbo àwọ̀káwọ̀ tó bá wà láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, kẹ́ rí dájú pé ẹ wá gbogbo ẹ̀ ṣe fẹ́ yanjú pátápátá. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí, ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín létò ètò, kẹ́ sì fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí. Gbogbo àkókò tá máa wá mú lẹ́yìn aago 2 ọ̀sán òní jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi pilẹ̀ ohun tuntun tàbí láti fi ṣe ohunkóhun tó ṣe kókó. Gbogbo àkókò yẹn dára kí ẹ fi relax. Ẹ tún wá gbọ́dọ̀ wọ aṣọ funfun lénìí. Aṣọ funfun lòdì sí ìṣẹ̀dá yín lọ́jọ́ tòní o. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23, ó ṣeé ṣe kí àwọn ìdíwọ́ dènà kọ̀ọ̀kan kó fẹ́ wáyé nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kí ẹ gbọ́ ìròyìn kan tó ṣe pé kò ní tẹ́ yín lọ́rùn, tá fẹ́ bí kí ọkàn yín má balẹ̀ rẹpẹtẹ lọ́jọ́ tòní. Ẹ gbìyànjú láti create time díẹ̀ láti fi ṣe prayer, láti fi meditate. Bóyá yẹn máa tún jẹ́ kí ẹ ní confidence, kí ẹ ní ìgboyà láti mójútó gbogbo nǹkan tó dàbí nǹkan tó le koko
tó ń ṣẹlẹ̀ nínú ìgbésí ayé yín lénìí, ẹ mọ́kàn balẹ̀, ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa. Bẹ́ẹ̀ sì ni kẹ́ gbìyànjú láti ṣe àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23, ó ṣeé ṣe kí agbára àṣẹ àtinúwá kó wà fún yín púpọ̀ lọ́jọ́ tòní. Ìyẹn will power, nǹkan tí ẹ fẹ́ ṣe, agbára màá ṣe léyìí dandan ní, agbára màá gbé ìgbésẹ̀ ìdandan ní kó wà fún yín lọ́jọ́ tòní. Tá sì fẹ́ bí kí ẹ fẹ́ wá ìkópadà lórí nǹkan kan nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó ṣọ̀pọ̀ yín bí ìgbà pé kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti mọ̀lẹ́bí, pàápàá àwọn tó ṣe pé tọ́jọ́ mẹ́ta tẹ́ ti wà pẹ̀lú wọn, tàbí kó máa wọn ẹ̀pọ̀ ẹlòmíì bí ìgbà pé nǹkan tẹ́ ṣe láṣepatì ẹ gbọ́dọ̀ yanjú ẹ̀ pátápátá lọ́jọ́ tòní. Lótìítọ́ àti lódodo nǹkan máa pọ̀ láyìíká yín lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ mójútó. Ẹ rí dájú pé ẹ ṣe wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì, kẹ́ mójútó ogun wọn lápapọ̀, kẹ́ lè rí dájú pé ṣàṣeyọrí ní ìgbẹ̀yìn. Ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa. Ẹ ṣe dáadáa sáwọn ènìyàn, kí ẹ sì fi ìfẹ́ tòun tọ̀yàyà hàn sí àwọn ènìyàn lénìí pẹ̀lú. Yẹ́lò jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22, ó ṣeé ṣe kí ẹ má lè mú sùúrù lò rẹpẹtẹ lọ́jọ́ tòní o, ṣùgbọ́n lọ́jọ́ tòní ẹ máa nílò láti lo ọpọlọ pípé yín àti bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí láti rí dájú pé ẹ mójútó nǹkan lọ́jọ́ tòní. Ẹ balance bí ẹ ṣe ń feel tó rárá yín lè máa yá gágá púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé lásìkò tí àìbalẹ̀ ọkàn wáyé fún yín yẹn kò dára kí ẹ sọ̀rọ̀ èyí tó ṣe pé kò ṣàkóbá fún mọ̀lára ọmọlàkejì. Ẹ rí dájú pé ẹ kíyèsára, ó ṣeé ṣe kí àwọn èèyàn kó fẹ́ tàpá sí òfin yín, kí wọ́n fẹ́ kọjá báńdìrì wọn dọ́dọ̀ yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n ẹ fi ọpọlọ pípé ẹ fi yanjú rẹ̀. Kẹ́ má jẹ́ kí ohun yín kó le ju bó ṣe yẹ lọ débi pé ó máa wá bí ìkùnsínú tàbí ìjà. Ẹ rí dájú pé ẹ kanra mẹ́nikẹ́ni, ẹ fi ọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ẹ fi mójútó ohunkóhun. Ẹ sì sọ̀rọ̀ lọ́nà tó lè gbà yanjú nǹkan lọ́jọ́ tòní. Léni kẹ́ má tàṣejù bọ ohunkóhun, ẹ tẹpá mọ́ṣẹ́, ẹ má jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ fọgbọ́n àtòyè tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Light brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22, ire owó ni, ìfọ̀kànbalẹ̀ ni, àṣeyọrí ni, gbogbo ohun mèremère wà fún yín lọ́jọ́ tòní. Lọ́jọ́ tòní gbogbo nǹkan pátá ló máa favour yín pátá o, kódà múdù yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní. Ẹ enjoy ara yín, ẹ enjoy gbogbo nǹkan tí gbèsè ayé ní fún yín pátápátá lọ́jọ́ tòní o. Láti jọ́ mẹ́ta náà lẹ ti ń tẹpá mọ́ṣẹ́, títẹpá mọ́ṣẹ́ yín òun ló wá ń bí dáadáa, ló ń bí àwọn àǹfààní tẹ̀ ń fẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ enjoy ara yín dáadáa lénìí. Ẹ bá wọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 10 ní àṣálẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ èrùpẹ̀ eléruku Capricorn tàbí láàrin December 23 sí January 19, àwọn nǹkan tó dàbí àwọ̀ àbí iṣu kan tó ti wà láàrin ẹ̀yin àtèèyàn, ìbádẹ́jẹ́ court case ní gbogbo ẹ̀ pátá tó ti ń mú ká ìbalẹ̀ ọkàn wà fún yín láti bí ọjọ́ mẹ́ta, gbogbo ẹ̀ pátá máa níyànjú pátápátá lọ́jọ́ tòní o, tó sì máa favour yín púpọ̀, tó sì jẹ́ pé ìyá mú yín padà sí àwọn nǹkan tó ṣe pé ẹ ti ń fẹ́ ṣe láti ọjọ́ mẹ́ta tẹ́ ìráyè ṣe tó jọmọ́ nǹkan tó ṣe kókó fún ìdàgbàsókè ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ẹ gbájúmọ́ṣẹ́ yín, kẹ́ lè rere gbámú, ẹ free mind yín báyìí. Kẹ́ rí dájú pé tí ènìyàn bá ṣẹ̀yìn kò pẹ́ lórí ìkúnlẹ̀ púpọ̀ ṣáájú kí ẹ tó forí jì. Lénìí deep blue dára láti wọ̀ láṣọ. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín kan ó ṣeé ṣe kó má fi bẹ́ẹ̀ gún régé lákòókò yìí, tó sì ṣeé ṣe kó ṣe pé a máa ṣẹ̀yìn bí ìgbà pé káàrin yín gún régé púpọ̀, ṣùgbọ́n ẹ rí dájú pé ẹ kíyèsára torí bí ẹ ṣe ń fẹ́ yẹn ó lè má rí bẹ́ẹ̀. Lọ́jọ́ tòní ẹni láti rí dájú pé ẹ fi sùúrù yanjú ohunkóhun láàrin ẹ̀yin àtẹni yìí, kẹ́ sì fi understanding bá wọn lò. Wọ́n nílò àkókò rẹpẹtẹ lákòókò yìí, ẹ fi wọ́n sáàyè wọn púpọ̀ lákòókò yìí. Ẹ kò lè máa bá wọn sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì pẹ̀lú sùúrù àti ìgbàláàyè àti táìmù tẹ́ bá fún wọn, gbogbo ẹ̀ pátá padà rí bí ẹ ti ṣe ń fẹ́. Lénìí ọpọlọ pípé lẹ máa lò, ẹ má kàn jíjú bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò dáadáa, kẹ́ rí dájú pé ẹ fọkàn sí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń retí kó lè bọ́ sí ní ìrọ̀rùn. Bẹ́ẹ̀ sì ni kò dára kẹ́ ṣèlérí ohun tẹ́ lè múṣẹ fẹ́nikẹ́ni lénìí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ omi tí kì í ro Pisces tàbí láàrin February 20 sí March 20, lénìí ojú àánú á máa ṣe yín púpọ̀ púpọ̀ o, á ṣe yín bí kẹ́ ṣàánú fún àwọn ènìyàn.
àwọn ènìyàn tó bá gbà yín ká á dàbí ìgbà pé kẹ máa béèrè pé kí ló ń fẹ́, kí ló ń ṣe ẹ́, kẹ máa kí ẹ̀ fún wọn dáadáa. Ẹ máa fẹ́ tẹ́tí gbọ́ àwọn àlàyé tí wọ́n bá ń ṣe fún yín lọ́jọ́ tòní nípa ọ̀rọ̀ wọn. Kò sí bí ó tilẹ̀ wù kó wá rí, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe dáadáa sáwọn èèyàn tó. Ẹ má gbàgbé ti yín lọ́jọ́ tòní o. Ẹ rí dájú pé ẹ mójútó àwọn nǹkan tó ṣe kókó fún ẹ̀yin náà láti mójútó lénìí kéni lè dára. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́. Bẹ́ẹ̀ sì ni lénìí kò dára kẹ́ sọ̀rọ̀ àsọjù láwùjọ. Ẹ tún wá gbọ́dọ̀ rí dájú pé àwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún dáadáa lénìí. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.